Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́kùn òjọ̀kan náà ni a máa ń fún yín. So update eléyìí tí a tún mú wá fún yín nípa ọ̀rọ̀ Portable náà la ṣì wà lórí ẹ̀. Ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí tó bá tiẹ̀ ti lè jẹ́ pé àwọn tí wọ́n bá ní orúkọ especially ní music industry, àwọn èèyàn different perspective ni àwọn èèyàn fi máa wò ó. So ẹ jẹ́ ká gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe ṣàlàyé, bí wọ́n ṣe discuss, bí wọ́n ṣe deliberate lórí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin Portable ọmọ Ọlálọ́mí tí gbogbo aráyé mọ̀ sí Sàásù àti King Dr. Saheed Osupa. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Kò sí tí nǹkan bá ṣẹlẹ̀ nílé ayé, ẹ̀kọ́ náà ni ó máa kọ́yàn. Ìsídà àkọ́kọ́ àwa tí a jẹ́ outsider táwọn ń fọkàn bá ń tó bá ń ṣẹlẹ̀ lọ, táwọn fojú rí, táwọn fi ti gbọ́, kárí ẹ̀kọ́ méjì or mẹ́ta kan bẹ́ẹ̀. And then ẹni tí ọ̀rọ̀ náà àwọn tọ́rọ̀ ṣẹlẹ̀ sí kò sí báwọn náà bí wọ́n ṣe ní rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká fara balẹ̀ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn discuss, different perspective, ìwòye tó lúkálùkù fi wò, because àwọn kan sọ̀rọ̀ wọ́n ní ọmọ ní Portable jẹ́ sí Saheed Osupa, kò yẹ kí Saheed Osupa ó ṣe bẹ́ẹ̀, kò yẹ kó wọ́wọ́ àárín yẹn. Àwọn tó sọ pé ọ̀tọ̀ níbi tó ti ṣẹ́, ọ̀tọ̀ níbi tó ti lọ arrest ẹ̀, ọ̀tọ̀ níbi tó ti lọ pe lẹ́jọ́. So oríṣiríṣi contribution. Pé ká lọ wò ó sìn tó bá ti wà nínú òfin Nàìjíríà yìí pé ó kẹ́ ọ tó bá fẹ́ pèèyàn lẹ́jọ́ ibi tó bá wù ẹ́, ìlú tó bá wù ẹ́ ní Nàìjíríà ló lè pè sí. Bẹ́ẹ̀ tó Òṣogbo ní inú rẹ̀ dúró ó dàgbé ẹnu ọjọ́ ẹ má sọ pé kò sínú òfin Nàìjíríà sẹ́yìn yá mùsùlùmí. Mr. Balinga. Kò sínú òfin Nàìjíríà. Ẹ jẹ́ ká gọ́gù rẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa gọ́gù ẹ̀ sí. Mr. Balinga. Kò sínú òfin Nàìjíríà. Ó dà pé kéèsì tẹ̀ sọ yẹn, ó dà pé hòtẹ́ẹ̀lì Òṣogbo náà ti tú ẹrù yẹn, náà ti rí evidence, hòtẹ́ẹ̀lì Òṣogbo náà ti rí evidence yẹn. Fẹ̀rí àwọn èèyàn á sà máa wá evidence, á máa wá kíní fún ìjọba. Àbí bọ́nà ti tú ẹrù hòtẹ́ẹ̀lì tán gbà sí kọ́lọ́ ti rí kíní ni. Ókè tó bá tú evidence, wọ́n wá sọ̀rọ̀ lórí evidence tí wọ́n sọ̀rọ̀ lórí contraband yẹn mọ́. No, Òṣogbo ni crime ti happen nìyẹn. Àdìmọ̀ sọ̀rọ̀ lórí contraband sẹ́, petition tí wọ́n kọ mọ́, wọ́n kàn lò yẹn láti fi mú ni. Ṣèbí wọ́n ti rí evidence, Òṣogbo náà ti rí evidence lọ́wọ́ ẹ̀. Àníwọ̀n sọ̀rọ̀ lórí petition tí wọ́n kọ mọ́, kò sí ọ̀rọ̀ contraband nínú ẹ̀. Àwọn kì í ṣe RPO, à ń ṣe RPO kéèsì yẹn, bẹ̀tẹ̀ òfin wọ́n náà fi Òṣogbo ní hòtẹ́ẹ̀lì náà ti ra evidence ẹ̀ lọ́wọ́ ẹ̀, wọ́n ti bá gbọ́ àwọn kìnìyàn lọ́wọ́ ẹ̀. Brother mi sẹ́, àní nínú petition tí wọ́n fi gbé lọ sí court sẹ́, kò sí ọ̀rọ̀ contraband yẹn nínú petition yẹn. Defamation of character ó ní pé petition tí wọ́n kọ mọ́ Bítúrájí, wọ́n kàn ló yẹn láti fi mú Bítúrájí ní. Ta ló wá defame Muslim? Ta ló defame? Ó defame Alájà Kaula. Wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ nípa pé yẹ̀sọ ó gbé contraband o kò gbé contraband o. Àwọn tó fẹ́ mú ni wọ́n lo kinní yẹn láti fi mú. Ẹ ti understand? That means kò sí law in Nigeria nìyẹn. That means there is no law in Nigeria. That's it. Yeah, that means there is no law in Nigeria. Kò possible. That means there is no law in Nigeria. Sọ nìyẹn gbé yẹ̀sọ ó tẹ́ ẹ bá lọ́wọ́ ẹ̀yẹ gangan. Kí ló dé tẹ́ ẹ kọ sínú kéjàjẹ́? Kò sí yẹn nínú kéjàjẹ́. Ẹ ló bá ṣe wí kẹsìrà yín. Ìyẹn ó ṣe lọ nìyẹn nísìnyí òkè sáà ṣe lọ nìyẹn Òṣogbo tún nìyẹn. Prestige TV ti béèrè question ó ní pé who can state the exact location Portable committed the offence? In Ogun State. This is another question. Food for thought. Abẹ́òkúta ló ṣe. In Ogun State. Ẹni tó nǹkan tá à ń sọ ni pé ẹni tó file case kò ṣe file ẹ níbi tóun náà record the place of his residence, state of his residence. Ṣé o lè tí o file case ẹ state of his own residence? Bàbá mi bó ṣe kú rí gẹ́gẹ́ bó ṣe kú rí nínú ibi tó tẹ lọ bó ṣe kú rí nìyẹn. Because number one. Hello sir. Ṣé bílí pé ìgbà tó kọ́kọ́ máa ń mú Portable èèyàn kan jáde sí social media ó sọ pé Òṣùpá tètè ṣú ara ẹ̀ pé òun lòún ṣiṣẹ́ yẹn o. Ẹni ẹ wá jáde ó sọ pé Portable gbowó kan lọ́wọ́ bọ̀bọ̀ kan tó ń kọrin, bóyá ẹ lè wo fídíò yẹn ní Facebook pé Portable ó gbowó kan pé òun fẹ́ ẹ̀pù bọ̀bọ̀ yẹn pé wá ìgbà mẹ́ẹ̀ bọ̀bọ̀ yẹn á sẹ́ndì 2 million 1 million 500,000 200,000 ó sẹ̀ǹdẹ̀ sí Portable pé Portable gbà kò hẹ́pù
80% tó sọ irọ́ ni blogger ni ó fi wá ìyẹn sọ bóyá kọ́kọ́ gan fúnrọ́ tó pa. So later on la ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́n sí pọ́n sọ pé Òṣùpá ló ṣe Òṣùpá ló ṣàwò so all those things. ẹni tó kọ́kọ́ gbé news yẹn tẹ́ ẹ bá wo news ti Bítórajà Àtàlájà Kaola gan ẹni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ láti inú Ramadan sọ̀rọ̀ mi yé yín ẹni tó wá gbé information yẹn jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ ẹni tó gbé information yẹn jáde ẹni yẹn kàn bóyá kàn bẹ ẹnì kankan sọ̀rọ̀ fún òun kàn bẹ́ sórí social media ló bá bẹ̀rẹ̀ sí ní sọ pé kíní kan ó wá ń kò dẹ̀ ibẹ̀ làwọn èèyàn tún wá pùs ẹ̀ pé yẹ̀sùn wàá ṣàlàyé o wàá dárúkọ àwọn tó ń sọ. that is the thing ṣé rí ọ̀rọ̀ Facebook ọ̀rọ̀ social media ọ̀rọ̀ àwọn bloggers yẹn sísá ẹ jẹ́ ká máa rọra láti máa gbà wọ́n gbọ́ ọtí tí nǹkan bá expose parata la tó máa mọ reason nǹkan báyìí tó ṣẹlẹ̀. ṣe rí àwa online judge àti online lawyer ẹ̀gẹ́ àwọn kò sí pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó bá ta bá rí níta tí àwọn tó jófin àkúrà agbófinró wa ń ṣe lóye ká làwa ń sọ̀rọ̀ lórí ẹ̀ a sọ pé kò ṣẹ̀ kò dá kó búyàn ẹni tó bú onílẹ̀ láti fẹjọ́ but àwa ń sọ pé ṣé nǹkan tán ṣe jurisdiction ṣé wọn ti fi jurisdiction wọn lẹ̀ tọ́nà ń try case ní jurisdiction bò mí. kẹ́rí question tèmi náà wá ń sọ nìyẹn brother mi ipe ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ kan Ọlọ́run ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa o tí ò bá ṣẹlẹ̀ sí wa ó lè ṣẹlẹ̀ sáwọn tó bá súnmọ́ wa ẹ jẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ kan ká tiẹ̀ ṣe wádìí ipe ok ńgbà tí èèyàn kan ṣẹ̀ lábẹ́kúta tẹ́ wá lọ ṣe kéèsì ẹ̀ lóṣogbo ṣé ó ń bẹ nínú constitution orílẹ̀-èdè wa. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí gbogbo wa ká lọ ṣèwádìí ẹ̀ nísìnyí n tó wà lórí ẹ̀mí tèmi náà ni pé ibi téèyàn bá ń gbé ló yẹ kẹ́ ẹ ti ṣètò ẹ̀ n tó wà lórí ẹ̀mí tèmi náà nìyẹn. Mr. Balinga ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan Mr. MC Lagos boy sọ pé àwọn bú mufti something like that right. ìgbà tó bú ẹni 1 second ìgbà tó bú ẹni yẹn ọ wà ní UK right so tó bá wá lọ sí Naija tí man yẹn bá wá arrest wọn títorí wọn sọ pé àwọn wà lórí list àwọn tó bá arrest wọn máa sọ pé ok ìgbà tí mo bú ẹ o London ni mo ti bú ẹ o máa bọ̀ ní London ló gbúdọ̀ wá ti ṣe kéèsì yẹn ṣó máa lọ bẹ́ẹ̀. kò lè lọ bẹ́ẹ̀ yẹn. so kí ni argument. ibi tó bá wọ ní tó pè é tó máa ṣe kéèsì. ẹ jẹ́ kí n dáhùn question márùn yìí ẹ jẹ́ kí n dáhùn question ẹ̀gbọ́n tó di yìí ẹ jẹ́ kí n dáhùn question ṣe ti rí London tẹ̀ sọ pé bí ọ ti fẹ́ mú ẹ̀gbọ́n àbí wọn ní mú ẹ̀gbọ́n ẹ̀ òye ò lè lọ ìyẹn number 1 number 2 ni pé tó bá wá sí Nàìjíríà state tó dé sí ilé wọn ibi tó mọ̀ wọ́n sí tọ́mọ̀ ní kó lọ rìpọ́tù bẹ́ẹ̀ ibẹ̀ ni ó ní right àti lọ rìpọ́tì lè bẹ̀jẹ̀ lẹ́dẹ̀ ní right àti ṣẹ́jọ́ wọn bẹ̀. that's right. ó ṣe kọ́kọ́ máa gbé wọn kiri lọ lọ́rin. ẹ̀bẹ̀ tí ó ti ní lọ́rin náà wá gbé lọ. Mr. Zegbo. Yes ẹ jẹ́ ń dáhùn yẹn ẹni tó bá ń gbé ní London ẹni tó bá gbé London àbí ó ń gbé Amẹ́ríkà tó jẹ́ ọmọ Nàìjíríà tí ẹnìkan ṣe kíni tẹ́nìkan gbé kẹsẹ̀ lọ sí Nàìjíríà ò ní right láti ṣe kíni láti gbé òótọ́ ó yẹ kó lọ sí ECOWAS á lọ sí ECOWAS court àwọn nìkan wọ́n ní right láti ṣe kíni láti sit down. bàbá ECOWAS ni o. mọ̀fin. Economic and political case wọ́n ṣe ní ECOWAS. If you commit a crime, right, and it's got to do, it can be tried anywhere, right? If you commit a crime and the country, maybe Nigeria, feel like this crime that was committed with this person has to be tried in Nigeria, they can try it. Like in America, somebody can commit a crime in America, and the person lives in Nigeria. If they have the treaty, Americans can come to Nigeria to come and pick the person and take them extradite them to America to be tried. You understand? But now you are saying about crime. Now you are saying about crime because that your question. Saheed now Burundi what did they take to court? Is it not crime? On play game with me court ni. A lot of things were done in Nigeria. It's not a crime. Pé wọ́n búyàn, that is not a crime.
wọ́n bú yẹn pé eléyìí bú yẹn ó ṣe kò sí yẹn. kò sọ pé all boys is crime. They said he's charging him for defamation of character. And and to me, I feel like what he can charge him for is for stealing his material, intellectual property. That's a criminal offense. That one is not criminal offense. Which one is not criminal offense? Nǹkan tó yẹ kẹ́ notice gbọ́n gbé lọ sí Ìlọrin gan ẹ̀ notice ẹ̀. Ẹni tó gbéyàn lọ sí Ìlọrin ó lè ṣe kéèsì yẹn ní Lagos state ó lè ṣe ní Lagos state kò ní nǹkan kan tó fẹ́ fi ṣe bó kàn fẹ́ mọ̀ pé àṣewọ̀ nìkan ni ló máa ń disturb gbogbo èèyàn ó mọ̀ pé tó ń bá wọn lè pa kò sí nǹkan tó ń fẹ́ ṣe fún ó mọ̀ pé tó ń bá ṣe kéèsì yẹn lẹ́kọ̀ọ́ tó ń bá ṣe ní Ogun state gbogbo àwọn target tán máa fún pé ká tó lè release ẹ o based condition gbogbo ẹ ló máa meet up ní Èkó ní Ogun state. Sọfẹ́ lọ lọ́kẹ́ síbẹ̀ tí wọ́n bá ó lè pa ihun ẹ̀tọ́ gé ńkọ́ kọ́ lọ kó ohun ẹ̀ fún ihun ẹ̀tọ́ gé kọ́ lọ kó fún. ó fẹ́ gbogbo ẹ̀ ni Saheed Osupa ló mú lọ sí court ló mú lọ síbẹ̀ náà fi gé orí rẹ̀. ó lè sún Saheed Osupa fún yẹn. ihun tó fi ń powó ẹ̀rẹ̀ gé. Ìdúró tó fi ń pa owó tó mọ́ ní ká gé. Ṣé Saheed Osupa ló sọ fún ilé ẹjọ́ pé ká gérun ẹ̀? Ẹni tó ta ló mú lọ sí court. Òun kọ́ ló gbé lọ. Kó fún wọn lówó ni ó fún wọn lówó. No, only right but tó bá fẹ́ gbé lọ sí court ó yẹ kó gbé lọ sí court gidi kì í ṣe sharia court. Báwo ṣe lọ gé ìwé. Listen nígbà tó gbé Nàìjíríà kò sófin Nàìjíríà. kò sófin nìyẹn. kéèsì tó gbé wá nígbà yìí àwọn kọ́ làwọn máa gbé ẹjọ́ yẹn kí ló. àwọn lọ́ọ̀yà yẹn ò tí ì ṣiṣẹ́ gidi o àwọn lọ́ọ̀yà Portable ò tí ì ṣiṣẹ́ gidi ó yẹ kó ṣiṣẹ́ gidi lórí ọ̀rọ̀ ohun tó gé yìí o. tó bá di lọ́la tó bá sọ pé orí ara wọn ò gbádùn pé orí wọn ò gbádùn pé orí wọn ò pé pé òun bí ká kórìí wọn pé ká kórìí wọn kó orí gbádùn pé òun ò gbádùn pé ká ti gé orí wọn. ṣé mo lè béèrè béèrè kan. àwọn tó dérun ẹni kò sí nǹkan jù bẹ́ẹ̀ lọ. What did she say? ṣé mo lè béèrè béèrè. lẹ́mọ̀ àmọ́ fẹ́ fìyà jẹ ni ó mọ̀ pé kò lè gbogbo Lagos state àti Ogun state ó máa meet. ìgbà míì yàn á fìyà jẹ yóò máa ń bú mọ́yàn lọ́wọ́ o. ṣé mo lè béèrè béèrè kan sà. ó ti di road model fáwọn kan ní Nàìjíríà bẹ́ẹ̀ yẹn síbò ṣe bá máa lọ ní Nàìjíríà nìyẹn ìwà wèrè. That's not law. That's not law. Because one more pé tó bá wà ní Abẹ́òkúta yóò meet nǹkan tó ń bá sọ pé kò gbéra but ní Ìlọrin kò ní anybody níbẹ̀. má ṣe ṣe fún wọn sì tó bá di jọ́ ló máa kọ́ṣà rẹ̀ jẹ́jẹ́. ẹ má wọrí. ẹ lè gbà kọ́ mọ bíbí inú yín máa wù wá wèrè tí ń wù kiri yẹn so gbogbo àwọn nǹkan yẹn náà la fi máa stop àwọn wa wèrè tí àwọn wù Nàìjíríà. Exactly. téèyàn bá ṣe kọ́tọ̀ ọ̀dàtọ̀ bàbá wí báwo ni wọ́n ṣe máa dẹ́kun ìwà bàjẹ́. ṣé ọ̀nà tó fi ń bá àbáyọ̀ wí lélẹ̀ ni ṣé bá ṣe ń báyọ̀ wí lélẹ̀ ni. ṣé kò ti búra wọn láti yẹ ọdún wo ni tẹ́lẹ̀ olórin tó ti ń búra wọn láti yẹ ọdún ti ń búra wọn. sẹ́ẹ̀rì Portable ọmọ ní Portable jẹ́. ṣé bá ṣe wá ń báyọ̀ wí lélẹ̀ ni. yóò bàbá ẹ̀ káàkiri. yóò gbé nínú yóò sọ̀balẹ̀ tó bá pè yẹn wá ní pé kó stop gbogbo ṣe ṣé first person tí Portable máa yẹ̀yẹ́ tó máa ṣe yẹ̀yẹ́ tó máa ṣe kíní fún ní Òṣùpá ni tí ó ṣe ń ṣe ní. bàbá ọ̀rẹ́ ni bá ṣe ni Òṣùpá náà ọ̀rẹ́ ni bá ṣe ni. máa fi ẹnìkan ṣe example bọ̀bọ̀ kan bẹ tí mo kọ rí bíi Orlando yìí Atáyéṣe ó ṣe music tó fún ó bú Wàsíù Àyìndé tí everybody gbọ́n gbà yẹn tí gbogbo music ẹ̀ ń lọ tó bú Wàsíù Àyìndé kí ni Wàsíù Àyìndé sọ wọ́n ń pè ní mo fẹ́ ní bike yọ music yẹn ó wá sí Facebook ó sọ pé everybody ẹjọ delete kìíní yo bàbá ti pè mí o that's it nǹkan àgbà kò lọ court rárá nǹkan tó yẹ kó ṣe ni kò ní lọ bó ṣe lọ yẹn ó lọ yẹ̀yẹ́ ara rẹ̀ ní court ni. ó yẹ̀yẹ́ ara rẹ̀ náà bá ọmọ kékeré lọ court fún kíni. òun lè kò sẹ́ni téèyàn ò lè gbé lọ sí court téèyàn bá ṣe tí ò dáa kò yẹ̀yẹ́ ara ẹ̀. ok no wàhálà kó stop wà bàjẹ́ tó ń kálukú bá ń hù ni.
bàbá tó yẹ pé mi ni tó bá fi dídà ti tèmi tó yẹ pé mi ni Saheed Òṣùpá mo máa rán àwọn èèyàn kan lọ gbé kan nà tiẹ̀ bàjẹ́. very good. ó máa nà tiẹ̀ bàjẹ́ mo máa fìyà jẹ mo máa fìyà jẹ máa dẹ̀ mọ̀ pé mi mo ṣe máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mi mo ṣe. yóò mọ tọwọ́ bọ àfẹ́sì ẹlòmíì ṣé sẹ́lẹ̀ orin nìyẹn ibi táwọn ti sẹ́fà ló ti sẹ́fà àwọn jọ sáwó ni ṣé orin kan náà ni sórin náà jọ ń kọ lóbì yẹn gbogbo tí ọ̀yọ́ kó máa tójú bọ̀ láfi ẹsẹ̀ lòmíì sórin ló bá débi yẹn. kí pọ́tébù kó wá lọ bá ọmọdé tó bá ti ń wojú àgbàlagbà ọmọdé tó bá ti ń wojú àgbàlagbà ọmọdé òun náà wojú tiẹ̀ kẹ́yìn. kò jámọ́ kankan kò ṣe kíní kan màá wá sọ pé ṣebí nítorí pé ó jó lórin bìkan bàbá mo máa wá pọ́tébù máa nà tiẹ̀ máa nà pa tí n bá lè dàbú gọ́sẹ̀ máa fa aláṣọ ya. ẹ̀ẹ́dẹ̀ lè ná nígbà tẹ́yìn náà bọ́ àwọn èèyàn kan ta ló nà yín nígbà tẹ́yìn náà bọ́ tẹ́ ń bú Wàsíù èèyàn ta ló jáde tó lù wọ́n. bàtọ́ tó ń bọ̀ àwọn ibi tẹ́ bá ti báyé ìjẹ́ dé ibi tẹ́ bá báyé ìjẹ́ dé ó bá ṣe ẹ náà ká sọ yẹn pé èèyàn kan búyàn kan èèyàn kan ò búyàn kan ọ́ ní bíbí ire kò ṣeé fowó rà. kò ṣeé fowó rà. so pé èèyàn kan búyàn kan èèyàn kan ò búyàn kan ẹ ká mú kó bẹ̀ bọ́ tí ó tó ṣùpá sì ṣe yìí ọmọ ní ọmọ yẹn jẹ̀ sí kò yẹ kó gbé tó bẹ̀. àwọn bàbá sọ pé àìlèjà ni ojúde bàbá mi ò débí ṣèbá àwọn bàbá tẹ sọ pé àìlèjà ni ó máa sọ pé ojúde bàbá mi ò débí kí ló ṣe pé Òṣùpá tó lè ná Portable wọn á discipline wọn á dì pẹ̀lú ẹ̀ wọn á discipline dáadáa. wo níjọ́ kan mo wà ní Adéníjì Wàsíù ń bọ̀ ó wà ní mọ́tò ṣáà pé nígbà yẹn wọ́n máa ń pè Wàsíù láǹgọ̀ wọ́n máa ń pè Wàsíù lérà ó dẹ̀ ti wọ́n àwọn èèyàn pé máa kó lórúkọ bẹ́ẹ̀ yẹn bí ọba ìdí Wàsíù ti ń bọ̀ ní ẹni bí ọba kọ̀ọ̀kan do ni bó ṣe rí Wàsíù tó ń bọ̀ báyìí ó ṣe dó síwájú mọ́tò ẹni yẹn bàbá ẹ̀ fún wa lówó kìnnìkan bóyá tó oníjọ́ máa lọ jọra ìrà kí ni Wàsíù ṣe ó bọ́lẹ̀ tì ní ẹsẹ̀kẹsẹ̀ ló fún ní nǹkan tó ń fẹ́ àbí gbàgbé ní bọ̀bọ́dẹ̀ apologize pé òun kọ́ máa fi tó pọ́n wá bínú ok ó tó bá bu ẹ pé ọmọ boys kan lọ bá pé ẹ lọ bá Portable yẹn bá mi sọ fún ẹni mo gbọ́ nǹkan tó sọ kò jù bẹ́ẹ̀ lọ kọ́ fóun lẹ̀ fún tí ó bá dẹ̀ ṣe correction á ṣe normal fún jù bẹ́ẹ̀ lọ kí wá ní gbogbo àgbègbè rẹ sí. ó bú Burna Boy yẹ arrest èèyàn sí ó arrest èèyàn àpìbú Burna Boy ìjọ yẹn ó arrest ó tì mọ́lé ó bú kí náà porúkọ girl yìí tó sanra tó ti wá johnson tó actress yẹn ó bú níjọ yẹn ó wá ẹni tó bú ó arrest ẹ ó tì mọ́lé kí ni Portable wọ́n fi forí tẹ́ wá fi sọ pé nǹkan tó ṣe yẹn da. kọ́sọ́ fáwọn wọn ni. kan náà ló sọ pé tí òun bá kú kán ó di Saheed responsible fún nǹkan yìí o. ìgbà tí kí náà porúkọ bọ́ yìí tó kú ìgbà tí mọ̀lẹ́ kú kí ló tẹ̀yìn ẹ̀ jáde. ìgbà tí mọ̀lẹ́ kú kí ló tẹ̀yìn ẹ̀ jáde. MC Tobi kí ló ní tó fárun Portable. àwọn sọ pé Portable èmi kọ́ ni bábà tó fárun ẹ má bèrè question yẹn lọ́wọ́ mi èmi kọ́ ni bábà. tó wà ní detention nílé sọ yẹn bọ́tẹ́ lè sọ pé ohun tó Òṣùpá ṣe dáná. láti gba ti convict yẹn national ti convict yẹn ni wọ́n dẹ̀ transfer nu suspect. ẹ̀ẹ̀kan lọ máa àwọn ṣebí ilé ẹ̀ nílé sọ yẹn ṣe yìí bọ́tẹ́ lè sọ pé ọ̀ṣẹ̀ tí kí náà ti ń pè stations on remand ẹ̀ sí tó bá yẹ pé ìṣe wọn ni pé àwọn tó bá remand as in like you know before trial and everything wọ́n ní láti gẹrun wọn then wọ́n máa gẹrun ẹ̀ that is what it is. wow. wọ́n ṣe máa gẹrun ẹ̀. any problem pẹ̀lú yẹn ìjọba lè máa lọ bá fa ìjọba and ọmọ fẹ́ bèrè question kan ṣé sharia law yẹn ṣé ìlú bòmí lọ ti practice ẹ̀ ṣé kò ṣe inú Nàìjíríà ni ṣé Nàìjíríà ò gbà wọ́n láyè láti practice law yẹn. MC. yeah lovers all over the world àyìn tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa tó bá yẹ pé for the first time yín ní dẹ̀dẹ̀ wo fídíò yìí tán láti ṣe bẹ̀rẹ̀ I appreciate yín o ẹ ṣe gan ni because kò yí sí although a ṣe nítorí kẹ́ bá lè kọ́gbọ́n kẹ́ bá lè gain kẹ́ bá lè mọ̀ tó ń lọ ní society ni but at least iná kéèyàn tó fi ra data kéèyàn jókòó channel pọ̀ but I appreciate pé ẹ choose orí ìkànnì wa lẹ́kàn tó speak YouTube channel so I appreciate yín gan ni we love you all thanks for watching ẹ má gbàgbé láti share láti likes láti comment.